ká tó máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba dániwáyé tó tún fi sọ rẹ̀ sọ wá títí di àkókò yìí. Mo fi eléyìí kí gbogbo ìtẹ́jọ́ lólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV tó tá a jọ wà yìí nílé lájò olóko lẹ́yìn òdi gbogbo bí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ní kètèkètè fún tásìkò yìí. Ojú tẹ́ fún òwò ojú ọ̀hún ò ní fọ́ bẹ́ẹ̀, etí tẹ́ sì fi ń gbọ́ mi etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà láyàn fẹ́ Elédùmarè tó mú wá ebi kókó oníròyìn lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò bí ìṣe wà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà. Ìjọba olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ti gbé àgádágodo ńlá ti sẹkítẹ́ríàtì àpapọ̀ fún ti ẹgbẹ́ òṣèlú PDP l'Àbújá báyìí látàrí gbèsè owó gọbọi èyí tí wọ́n ní ẹgbẹ́ náà jẹ. A ti ń rí apá kan gbà nínú owó táwọn CBEX tán gbé jápa. Alága àjọ EFCC ló sọ èyí di mímọ̀. Ìjọba orílẹ̀-èdè Saudi ti dá àgbà àlùfáà ilẹ̀ Haúsá òní Gumi padà sílé láìṣe hajj, wọ́n ní no hajj for 2025. Ọkọ̀ olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ló tẹ̀rì sómi ní ìpínlẹ̀ Niger tóun pẹ̀lú ọmọbìnrin tọ́jọ́ ń ṣèrìn àjò tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ẹ gbà wá o, ẹlikọ́pútà làwọn báńdíìtì tún lò báyìí kì í ṣe ọkọ̀ tàbí ọ̀kadà mọ́ rárá o. Àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna náà pariwo síta lẹ́yìn táwọn báńdíìtì yìnbọn lu ènìyàn 10 tó tún kó ilé wọn lọ nígbà tí wọ́n sọ̀kalẹ̀ tán nínú ọkọ̀ ojú òfurufú tá a mọ̀ sí ẹlikọ́pútà. Ọlọ́pàá kan ló ṣe bẹ́ẹ̀ tó pàdé ikú òjijì lẹ́yìn tí àsítà ìbọn ló ṣe bẹ́ẹ̀ tó bá ní ìpínlẹ̀ Adamawa. Lẹ́yìn táwọn báńdíìtì gba mílíọ̀nù lọ́nà 3 náírà 3 mílíọ̀nù náírà lọ́wọ́ ìtúsílẹ̀ níṣẹ́ náà tó padà ṣekú pa àgbà àlùfáà tán jí gbé ní ìpínlẹ̀ Zamfara pẹ̀lẹ́ ti ṣẹlẹ̀. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ìjọba olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ti gbé àgádágodo ńlá ti sẹkítẹ́ríàtì àpapọ̀ fún ti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti tì í pa báyìí látàrí gbèsè owó gọbọi èyí tí wọ́n ní wọ́n jẹ ìjọba olúlu ilẹ̀ yìí náà. The Federal Capital Territory Administration ti olúlu ilẹ̀ yìí ní Àbújá lábẹ́ aláṣẹ àti olùdarí Nyesom Wike àwọn náà mà ti ṣe bẹ́ẹ̀ gbé àgádágodo ńlá ti National Secretariat ti ẹgbẹ́ òṣèlú PDP tó wà ní Wadata Plaza lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lórí gbèsè èyí tí wọ́n ní wọ́n jẹ látàrí ilẹ̀ tán yálò fún odidi ọdún 28 báyìí tí wọn kò tíì san owó ilẹ̀ tán yá gẹ́gẹ́ bí àjọsọ tí ń bẹ láàrin wọn àti àwọn olùdarí olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Fún ìdí èyí náà gbé àgádágodo láti sẹkítẹ́ríàtì ọ̀hún níṣe ni kì í ṣe àwọn ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni ọ̀rọ̀ náà kàn, ó tún kan ilé ìfowópamọ́sí ní olúlu ilẹ̀ yìí èyí tí ń bẹ ní Àbújá náà. Bákan náà ní ti iléeṣẹ́ ìjọba àpapọ̀ Inland Revenue Service ètò náà bẹ ní Wuse Zone 5 ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ bí àgádágodo láti ẹnu ọ̀nà tiẹ̀ náà bó tilẹ̀ jẹ́ wípé àwọn òṣìṣẹ́ Inland Revenue Service yìí FIRS wọ́n ṣe ní àlàyé pé àwọn kò jẹ gbèsè kankan torí pé gbogbo gbèsè táwọn jẹ làwọn ti ṣe bẹ́ẹ̀ yanjú rẹ̀ títí di ọdún 2023 làwọn kò fi jẹ gbèsè lọ́dọ̀ ìjọba tí olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Bákan náà ní ilé ìfowópamọ́ làwọn náà ti jẹ gbèsè láti bí ọdún 24 sẹ́yìn tí wọ́n ti rí ṣe ilé ìtura ńkọ́ ọdún 28 ni àwọn náà jẹ gbèsè ilẹ̀ tán yálò tí wọ́n sì ti rí owó ilẹ̀ náà tí wọ́n ti rí san fún ìjọba ọ̀hún. Níṣẹ́ ni àwọn ìjọba náà tí wọ́n gbé àgádágodo ti ẹnu ọ̀nà olúlu ilẹ̀ yìí ẹnu ọ̀nà àwọn ènìyàn náà l'Àbújá. Wọ́n sì náà lẹ̀ pé àwọn ti ṣe ìkìlọ̀ láti ọjọ́ tó ti pẹ́ lónìí làwọn sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà. People should come out, you are just making a talk. We are going to see it.
See, can we take the seal? Let's take it. Okay. Ẹ káàbọ̀ padà. A ti rí apá kan gbà nínú owó táwọn àjọ CBEX tán lu àwọn ènìyàn ní jìbìtì orí ayélujára tán gbé jápa o. Alága àjọ EFCC ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ alága fún àjọ EFCC yún Economic and Financial Crimes Commission yún Ọlá Olúkóyèdé ló mọ̀ ti ṣe àlàyé lórí móhùnmáwòrán TVC lásìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ nípa owó tí àjọ CBEX èyí tí wọ́n gbé jápa láti bí oṣù mélòó kan sẹ́yìn nígbà tí ń ṣe àlàyé ó ní àwọn tí ń ṣe ìwádìí bẹ́ẹ̀ làwọn sì ti ń rí díẹ̀ lára àwọn owó ọ̀hún làwọn ti ń rí gbà nítorí kẹsẹ̀lẹ̀ ni pé cryptocurrency ó ní wọ́n fi gba owó náà táwọn bá sì dá padà sí owó dọ́là àbí owó náírà ìgbésẹ̀ tí ó lámìlaka ó ní àwọn gbé káwọn tó lè ṣe àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé wípé ọwọ́ ti bá àwọn afurasí tí wọ́n jọ mọ̀ nípa jìbìtì lílù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbé owó wọn jápa ẹ jẹ́ mú fídíò tiẹ̀ wá kó lè máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. I've gone far on CBEX. We've been able to recover reasonable amount of money, even though in crypto wallet. In wallet, the same way the money was taken from them, there is no way you will get them dollars in cash without necessarily going through the same process. We have gone far. We have made reasonable arrests. People are talking. Like I said, we are not going to give out much because we don't want the process to be vitiated. We are still after quite a number of people that we have declared wanted. We are still investigating a lot of wallets. And the crypto wallet they move the money to, we call them non-custodial wallets. In other words, they don't have no KYC, you can't trace it to anybody. So from the non-custodial wallet, they move it to some wallets in Europe, Eastern Europe, particularly Cambodia and all of that. And from there, they dissipate the money. Ẹ káàbọ̀ padà. Ìjọba orílẹ̀-èdè Saudi ti dá àgbà àlùfáà ilẹ̀ Haúsá Gumi padà sílẹ̀ báyìí wọ́n ní no hajj for 2025 fún Gumi. Ẹni tó jẹ́ àlùfáà àgbà ní ilẹ̀ Haúsá Sheikh Ahmad Gumi ó ní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ dá padà ní àsìkò tí ó fẹ́ lọ rí ṣe ájì ní Madina tí ṣe orílẹ̀-èdè Saudi gẹ́gẹ́ bí Gumi bó ṣe fi sójú òpó ayélujára Facebook rẹ̀ fúnra lára rẹ̀ ó ṣe ní àlàyé pé ó mà jẹ́ ìyàlẹ́nu ó sì bọ́ òun lójijì lẹ́yìn táwọn ti gbáradì táwọn sì ti gba físà yìí tó pójú owó lọ sí orílẹ̀-èdè Saudi gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ṣe ájì lọ́dún 2025 ó ní sí ìyàlẹ́nu nígbà tí àwọn dé pápákọ̀ òfurufú tó ń bẹ ní Madina ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí ìrìn àjò ààrẹ ní orílẹ̀-èdè Saudi náà bá ṣe bẹ́ẹ̀ dá Sheikh Ahmad Gumi náà dá padà nígbà tí Gumi ọmọ ṣe àlàyé ó ní ó ṣeé ṣe kó jẹ́ pé bóun ṣe ń sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú àti àwọn ènìyàn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà bóyá àwọn nǹkan wọ̀nyí ó ní wọ́n rò tí wọ́n fi dẹ́hùn padà ó ní ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ètò ìrìn àjò ní sí ilẹ̀ mímọ́ Mẹ́kà tí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé ìgbésẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó tí wọ́n fi ṣe tá fi gbèrú ìgbésẹ̀ yìí ẹ̀ẹ́nà ti pé Sheikh Ahmad Gumi ó ní àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà gbàgbọ́ wípé ó jẹ́ alàgàtà láàrin àwọn agbésùmọ̀mí pàtàkì jùlọ àwọn ikọ̀ Boko Haram ní ilẹ̀ Haúsá tó máa ń dá sí ọ̀rọ̀ wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ sọ́sẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì máa ń rọ ìjọba orílẹ̀-èdè yìí wípé kí wọ́n pèsè ti àwọn ènìyàn náà tí wọ́n bá ń wá bẹ́ẹ̀ náà ló tún máa ń fara rẹ̀ kalẹ̀ láti wọ inú igbó lọ báwọn ènìyàn ọ̀hún ṣe ìpàdé àlàáfíà lórí tí wọ́n bá ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wàyó níṣe ni wọ́n ní ó ṣeé ṣe kí
orílẹ̀-èdè Saudi kí wọ́n ti mọ̀ nípa àwọn ọ̀rọ̀ wọ̀nyí èyí tó mú kí wọ́n dá Sheikh Ahmad Gumi padà sí orílẹ̀-èdè Nàìjíríà láì rí àjì tọdún 2025 ṣe. Ọkọ olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ló ṣe bẹ́ẹ̀ tó tẹ̀rì sómi ní ìpínlẹ̀ Niger. Níṣe ni òun pẹ̀lú ọmọbìnrin tọ́jọ́ ń ṣèrìn àjò náà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn Reverend Father James Omeyi ti ìjọ St. Anthony Catholic Church ètò wà ní Gulu tó tún ṣe bẹ́ẹ̀ jẹ́ alákòóso fún àwọn ọmọlẹ́yìn Kristi ti ìjọba ìbílẹ̀ Làpáì ní ìpínlẹ̀ Niger. Ó ní ó bá ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí tó sì ti kiri ayé wípé ó dìgbò ṣe lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú èyí tó wáyé ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2025 pẹ̀lú bí ọkọ̀ olùṣọ́ àgùntàn náà bó ṣe ṣe bẹ́ẹ̀ tẹ̀rì sí omi ńlá lásìkò òjò líle ètò rọ̀ ní ọjọ́ yìí. Níṣe ni àgbàrá òjò náà ó kún fọ́fọ́ tí olùṣọ́ àgùntàn ọ̀hún tó sì gbìyànjú láti padà sẹ́yìn kó padà sílé pẹ̀lú bí ọ̀nà òṣèṣe rìn mọ́ báyìí. Níṣe ni àgbàrá òjò náà ó wọ́ ọkọ̀ olùṣọ́ tó wà lórí afárá ló wọ́ lọlẹ̀ sínú jìgbùnjìgbùn alágbálúgbó omi tí olùṣọ́ àgùntàn náà sì tẹ̀lé pẹ̀lú ọmọbìnrin tí wọ́n jọ ṣe ìrìn àjò náà. Nínú èyí tí wọ́n ti padà yọ òkú olùṣọ́ àgùntàn ọ̀hún ètò ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ní òpópónà Làpáì sí Gulu gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ọmọbìnrin tó wà pẹ̀lú rẹ̀ náà òun náà ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tí èèyàn kan láàrin wọn tó sì ti di ẹni tí wọ́n wá báyìí tí wọn kò tí ì rí ní ìpínlẹ̀ Niger. Ẹ mà gbà wá o, a ti wọ̀ báyìí. Níṣe làwọn báńdíìtì ń lo ẹlikọ́pítà láti ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí wa o. Wọn ò lo ọ̀kadà tàbí ọkọ̀ mọ́. Àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna náà pariwo síta lẹ́yìn táwọn báńdíìtì tẹ́yìnbọn lu ènìyàn 10 ní inú ìlú ọ̀hún. Abúlé tó pè ní Gurbi ní ìjọba ìbílẹ̀ Kankara lọ́jọ́ Jímọ̀ tá a lò sẹ́yìn yìí náà ṣe ní àlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní ẹlikọ́pítà ó ní àwọn báńdíìtì ọ̀hún ó ní wọ́n gùn wá sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fídíò táwọn ṣe àfihàn ṣùgbọ́n tá a sọ ní èdè Haúsá lẹ́yìn táwọn tú sí èdè Yorùbá báyìí. Ẹni tó ń sọ̀rọ̀ náà ó sọ nímọ̀ wípé níṣe ni àwọn báńdíìtì ọ̀hún náà gun ẹlikọ́pítà tá sì sọ̀kalẹ̀ kò pé ìṣẹ́jú 5 tí wọ́n fi ṣọṣẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lu àwọn ènìyàn tó ń lọ sí ilé ìwòsàn lásìkò ọ̀hún. Bẹ́ẹ̀ ló ní àwọn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ wọn náà ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Wọn ò tún wá fi mọ̀ bẹ́ẹ̀ níṣe náà ni wọ́n ya bo àwọn ènìyàn nínú ìlú lọ sì bẹ̀rẹ̀ sí ní kó ilé wọn àti ọ̀nà wọn níbi tán ní ọ̀gọ̀rọ̀ ewúrẹ́ bíi ewúrẹ́ àti àgùntàn àti màálù tó fi máwọn nǹkan ọ̀sìn míì wọn ni wọ́n palẹ̀ mọ́ wọ inú ọkọ̀ ojú òfurufú tá a mọ̀ sí ẹlikọ́pítà náà. Bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀ ènìyàn ló ti di àwátì báyìí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà èyí tí ó wáyé. Ọkọ̀ ojú òfurufú náà ló balẹ̀ sí agbègbè tápè ní Kuka Maizuma ní agbègbè tápè ní Gurbi yìí níbi tá ti ní àwọn ènìyàn náà wọ́n ṣe ìkọlù sáwọn ìlú wa fa ìbẹ̀rùbojo lọ́kàn àyà àwọn ènìyàn agbègbè ọ̀hún wípé báwo ni àwọn agbésùmọ̀mí báńdíìtì ni wọ́n ṣe ní àǹfààní láti máa lọ kojú òfurufú tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì lè tọpinpin wọn wípé ààyè mọ̀ ti gba àwọn ènìyàn yìí kọjá bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ kì í tẹ̀sí pọ́kadà àbí ọkọ̀ orí ilẹ̀ náà ń lò mọ́ orí òfurufú náà tó ti ń ṣọṣẹ́ ṣekú pa àwọn ènìyàn báyìí. Helicopter bayan lokacin da ya sabka a Kuka mai zuma ya aje su ba a minti 5 ba da shigo wasu gari suka buɗe wuta a cikin garin. Amma dai da ikon Allah kuma ya kare mu da tsaron shi sun halban mana akalla mutum 10 yanzu ga su anan cikin asibiti kuma wasu ma an rasa yanzu suna ina sai mun koma mun bincika mu gane suna ina yanzu abinda safiya ta yi. Kamar karfe nawa suka shigo garin ku ne? To sun shigo misalin karfe 5 ne. Sun kuma fita misalin sun ɗauki akalla awa 2 suna operation a cikin garin. Ẹ káàbọ̀ padà. Ọlọ́pàá kan ló ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì lẹ́yìn tí àṣìta ìbọn tó ṣe bẹ́ẹ̀ bá ní ìpínlẹ̀ Adamawa. Lásìkò tó ń ṣe pàtírò ní òpópónà Songi sí Gombe ní ìjọba ìbílẹ̀ Song ní ìpínlẹ̀ Adamawa ní ìṣẹ̀lẹ̀ láabi léyìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá ṣe ní àlàyé pé ní ọjọ́ 25 inú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí ní nǹkan dédé aago 11 òwúrọ̀ ó ní wọ́n ní àwọn ènìyàn náà tán jẹ́ agbófinró wọ́n ń ṣe pàtírò níbi tá ti pàdé ọkọ̀ kẹ̀kẹ́ márúwá kan èyí tí wọ́n ní ẹni tó wa ọkọ̀ ọ̀hún ló gbé ìbọn ìbílẹ̀ èyí tí ó gùn gbanagbana tó gbé dání lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò
pẹ̀lú rẹ̀ pé níbo ló ti rí ìbọn àti bó ní lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní àlẹ́ pé lásìkò tó ń ṣe ìtakùrọ̀sọ yìí ó lè di ayédè bẹ́lẹ̀ nínú ètò wọ́n sì ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ Civilian Joint Task Force JTF ni wọ́n ṣe bẹ́ẹ̀ dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní kólekóle èyí tí àṣìta ìbọn ọ̀hún tó ti lọ bá agbófinró kan torúkọ tiẹ̀ ń jẹ́ Musa Kampani tó sì ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀là iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Adamawa wọn náà ti fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò JTF láti ti ń ṣe ìwádìí láti wá àwọn ènìyàn tó kù tán na pápá bora lásìkò ìṣẹ̀lẹ̀ náà. lẹ́yìn táwọn ajínigbé báńdíìtì tán gba mílíọ̀nù 3 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ní ṣe náà tó ṣekú pa àgbà àlùfáà ìtọ́jígbé ní ìpínlẹ̀ Zamfara. àgbà àlùfáà àtàpé orúkọ rẹ̀ ní Sheikh Umaru Ridwan Galadi oníwọ̀n ti ṣe bẹ́ẹ̀ jí gbé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn èyí tí wọ́n sì ní wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ táwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún tó jẹ́ àáfà ọ̀hún láti gbìyànjú láti wá mílíọ̀nù 3 náírà kalẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún ẹ̀mí àáfà ọ̀hún ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣẹ́ náà ti padà ṣekú pa àlùfáà Sheikh Umaru Ridwan tó jẹ́ Galadi ní ìjọba ìbílẹ̀ Shinkafi ní ìpínlẹ̀ Zamfara yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé àwọn oníṣẹ́ láabi ọ̀hún ni wọ́n kàn sí àwọn mọ̀lẹ́bí àti ará ojúlùmọ̀ àáfàá náà wípé kí wọ́n palẹ̀ òkú wọn mọ́ lẹ́yìn tán ti ṣekú pa àlùfáà náà. ìròyìn mi kò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà ẹ jẹ́ n pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. àmọ́ pé ìjọba olúlu ilẹ̀ yìí ní Àbújá ti fi àgádágodo ńlá ti sẹkítẹ́rìàtì àpapọ̀ fún ti ẹgbẹ́ òṣèlú PDP pa àti àwọn ènìyàn míì tọ́rọ̀ kàn lórí gbèsè ilẹ̀ èyí tí wọ́n ní wọ́n jẹ. àjọ EFCC ní àwọn ti rí apá kan gbà nínú owó táwọn CBEX gbé jápa lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ la sọ mọ́ pé ìjọba orílẹ̀-èdè Saudi ti dá àgbà àlùfáà ilẹ̀ Haúsá Sheikh Gumi padà sílé ní no hajj for year 2025. àsọdúnmọ̀ pé ọkọ̀ olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ló tẹ̀rì sómi ní ìpínlẹ̀ Niger níbi tí òun pẹ̀lú arìnrìn-àjò rẹ̀ lóbìnrin tó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. bẹ́ẹ̀ lásọdúnmọ̀ pé àwọn ènìyàn ìpínlẹ̀ Kaduna náà ké gbàjarè pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó gbà wọ́n báyìí pẹ̀lú bá ṣe láwọn báńdíìtì náà lo helicopter láti ṣe ìkọlù sáwọn ní ìpínlẹ̀ ọ̀hún. ọlọ́pàá kan ló gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra látàrí bí àṣìta ìbọn bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe bá ní ìpínlẹ̀ Adamawa. àmọ́ wá nígbẹ̀yìn wípé lẹ́yìn tí wọ́n gbowó ìtúsílẹ̀ mílíọ̀nù 3 náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àfáàgbà Sheikh Umaru Ridwan Galadi níṣẹ́ ni àwọn agbésùmọ̀mí náà tó padà ṣekú pa àlùfáà ọ̀hún ní ìpínlẹ̀ Zamfara. títí di ìgbà táàjọ máa pàdé lórí ìkànnì aláyọ̀ táàjọ wàyí àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ èmi ní sì máa wà ẹ̀yìn náà ní màá bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀. Nigerians should know this. These guys, some of them are into banditry. We have evidence. We have proofs to prove that. Some of them are into kidnapping. Yes, because when they know they don't see people to scam on time, they kidnap. It is there. It is in the news. People know. This is the work we do. People know. Some of them now they launder money for the politically exposed persons. So don't just see them as Yahoo boys anymore. The traditional way of stealing money is no longer applicable. When they steal government money in billions now, they give it to all these boys. They open cryptocurrency wallet, crypto wallet, and they put the money there. From there, the money goes abroad. You can buy a house, you can buy vehicles and buy anything with your Bitcoin. So most of these politically exposed persons now identify these boys. They put them in hotel and they open accounts for them. They share this money among them, they change it to dollar and they move it abroad. So Nigerians should not just look at us looking, no, it's much more than that. As a matter of fact, there was a 22-year-old boy that we arrested. Within 18 months, we saw a turnover of over 5 billion naira in his account. The young boy has never worked in his life. Who has no legitimate means of livelihood. 22 years. Over 5 billion naira within 18 months, a turnover. So we brought him in and we discovered that he laundered money for politically exposed people. The matter is under investigation. The guy is in detention in one of our facilities. So ordinarily you will see him with maybe we ask dreadlock, you say it's just a Yahoo boy, let you leave them, it's just Yibo that they are scamming, $10. No sir.
It's a major crisis. They use them to steal government money now.